ẹ̀yin obìnrin tó bá lórí ọkọ tó bímọ ò tún gbọ́dọ̀ má lórí ọmọ mi ní kó má fọkọ́lẹ̀ tó bá fẹ́ fọkọ́lẹ̀ ṣùgbọ́n tọ́jú ọmọ ẹ̀ so ọmọ ẹ̀ mọ́dì olórí burúkú àwọn ọkùnrin míì wà tó bá rí pé o ti tọ́jú ọmọ ẹ̀ dáadáa wọ́n lè gbàbọ̀dè fún ọmọ tó bí wọ́n á wò pé kàkà kékú má jẹ sèse wọ́n á fi ṣàwàdà dànù bó bá àwọn ò tiẹ̀ fẹ́ kó jèrè ọmọ torí wọ́n nìkan ló tọ́jú ẹ̀ wọ́n ti mọ̀ pé kò sí ọjọ́ alẹ́ fún àwọn lọ́dọ̀ ọmọ yẹn ẹ̀yin obìnrin ẹ tọ́jú àwọn ọmọ yín ẹ sọkèlè mú àwọn ọmọ yín lẹ́sẹ̀ mọ́rùn ẹ so wọ́n mọ́ ìbàdí yín ọkùnrin nǹkan kékeré lọ̀rọ̀ ọkùnrin tó bá lórí ọkọ tó lórí ọkọ tó jèrè ọkọ ò gbọ́dọ̀ má jèrè ọmọ ò gbọ́dọ̀ má jèrè ọmọ ẹ tọ́jú àwọn ọmọ yín ẹ tọ́jú àwọn ọmọ yín ṣé ń gbọ́ bàbá Mohbad ṣé gbọ́ rẹ̀ burúkú lẹ́nu ẹyẹ bàbá Mohbad ó ní wọ́n kó fún Mohbad kúrò bàbá yẹn mọ kú tó pa ọmọ ẹ̀ ṣe rí gbogbo Naira Marley Larry Williams kíní kan yẹn ẹ ti ẹ̀ sì gbé yẹn ẹ kọ́kọ́ mú bàbá yẹn mú dáadáa ẹ mú bàbá yẹn dáadáa ẹ mú bàbá yẹn dáadáa bàbá yẹn mọ ikú tó pa ọmọ ẹ̀ ọ̀nà o kò sọ láti ilẹ̀ pé wọ́n kó ìfún ọmọ mo rò pé spirit Mohbad tí ó ti ń tàn tẹ̀ spirit Mohbad tí ń hàn tẹ̀ òun ló ṣe ń kà bí ẹyẹ ìbákà báyìí ẹ mú bàbá yẹn dáadáa àwọn olórí burúkú bàbá ẹgbẹ́ olórí burúkú bàbá tó ti rí wípé òun ò tọ́jú ọmọ òun ò lè jèrè ọmọ òun ló fi ṣe kàkà kékú má jẹ sèse ká fi ṣàwàdà dànù ẹ mú bàbá yẹn dáadáa bàbá Mohbad ẹ mú bàbá yẹn dáadáa torí ibi tí gbogbo ẹ̀yin channel energy sísìn Larry Naira àti one other person ní gbogbo èèyàn channel energy sí ẹ mú bàbá yìí dáadáa bó bá tiẹ̀ jẹ́ pé mo wá bọ́ ọwọ́ àwọn tó kù ń bẹ̀ ẹ sì mú bàbá yìí dáadáa náà ẹ ti rólè mú báyìí ẹ mú olè bàbá yẹn mú dáadáa ẹ mú bàbá olórí burúkú bàbá òṣì bàbá ìbànújẹ́ bàbá olórí burúkú akúmọ̀ fojú àmójú di bàbá tí ò ní kú síbi táṣe ẹ wà tó máa kúkú burúkú ikú gbóná ẹ mú dáadáa ẹ mú báyìí dáadáa ẹ mú bàbá yẹn dáadáa ó sọ níjọ́ tó kọ́kọ́ máa sín ó sọ wípé wọ́n kó ìfun ẹ̀ ìgbà tí spirit ọmọ yẹn ò jẹ́ kó gbádùn ó ti ń yí sọpọlọ fún ẹ ó wá sọ wípé wọ́n kó ìfun ẹ̀ jáde ẹ mú bàbá yìí dáadáa Ọlọ́run ló spirit ọmọ yẹn ló wọnú ẹ̀ tó fi sọ̀rọ̀ jáde tẹ́ bá fa gbùrùgbùrù afagbó tẹ́ bá mú bàbá yìí dáadáa á sọ kú tó pa Mohbad fún yín kó má jẹ́ pé gbogbo bí tẹ́ ń channel energy sí ẹni tá a gbójú okùnlé ó lè má jẹ ní agba ẹ mú bàbá yìí dáadáa ẹ mú bàbá yẹn dáadáa ẹ mú bàbá Mohbad yẹn olórí burúkú bàbá ni ṣé wá rí ìyá àjàràbùkà abiagba ibi tẹ́mi ti blame ìyá yẹn ni wípé ó sọ fún wa wípé ọkọ Mohbad ò balẹ̀ ó ń sá ìlò káàkiri ó ń ṣàìsàn tí ẹ bá kí n ṣe abiamọ ìyá jákujàku ìyá alájà abiagba lásán kí ló dé tẹ́ ẹ bu ẹnu tẹ́ ẹ pariwo síta kí ló dé tẹ́ ẹ ké gbàǹjarè ọmọ yín ní kẹ́ má pariwo tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé tídì bá bàjẹ́ tó nídìí ló máa dà ṣé kò di tiyín sìn kí ló dé tẹ́ ẹ pariwo kẹ́ ẹ ké gbàǹjarè síta kẹ́ ẹ pariwo síta ẹ̀yin abiamọ àjàràbùkà ẹ̀yin abiamọ olubi pẹ́kẹ́ tí pọmọ rẹ̀ léèwẹ̀ bílé bá dá ẹ̀yin tí ò yẹ kọ́lọ́run fún lọ́mọ tó jẹ́ pé àwọn tó mọ iye ọmọ gan bó ṣe wọ Ọlọ́run ló ń ṣọlá ẹ̀yin ìyá burúkú ìyá tanpẹ́pẹ́ àti bàbá òṣì bàbá wèrè bàbá jákujàku bàbá olórí burúkú ẹ mú bàbá yẹn dáadáa gbogbo bí tẹ́ ń fojú sí yẹn ọ̀nà lè má gbàbẹ̀ o ṣe rò pé mi ò sọ̀rọ̀ látijọ́ yìí gbogbo bí tẹ́ ń fi ojú sí ọ̀nà lè má gbàbẹ̀ bọ́nà bá tiẹ̀ máa wá gbàbẹ̀ ẹ mú bàbá yẹn dáadáa bàbá yẹn mọ ikú tó pa Mohbad torí níjọ́ tí bàbá yẹn ṣe interview body language ẹ̀ ó pregnant bàjẹ́ the first interview tí bàbá yẹn ṣe mo wo interview body language ẹ̀ pregnant body language ẹ̀ pregnant gan ẹ mú bàbá yẹn dáadáa Ọlọ́run tó máa mú òun ló ní kó sọ síta pé wọ́n kó ìfun Mohbad lọ láì ṣe fún ewúrẹ́ láì ṣe fún ràkúnmí láì ṣe fún ẹdìyẹ ó dẹ̀ sọ ṣákálá bẹ́ẹ̀ pé wọ́n kó ìfun ẹ̀ jáde orí ọmọ yẹn náà ló jẹ́ kó sọ síta ẹ mú bàbá yẹn dáadáa o bàbá Mohbad yẹn
ẹ mú dáadáa. Evidence number 1 nìyẹn. I'm telling you. Bó bá tiẹ̀ máa ṣokùnfà àwọn tó kù tó lọ́wọ́ ń bẹ̀, ẹ mú bàbá yẹn dáadáa. Ẹ mú bàbá yẹn dáadáa o. Bàbá yẹn mọ kú tó pa Mohbad. Bàbá yẹn mọ kú tó pa Mohbad. Ìyá àjàràbùkà, ìyá jákujàku, ìyá àdánù, ìyá àdámọ̀. Ìyá bẹ́tú ẹbí lè bá dá. Abiagba tí kì í ṣàbíamọ. Ibi tí mo ti blame ìyá ẹ̀ ni wípé ìyá ẹ̀ sọ wípé ọkàn àwọn ọmọ òun ò balẹ̀. Ayé ẹ máa ń já nǹkan tó fojú ẹ̀ rí. Dẹ̀ pariwo síta. Pariwo síta. Ẹ̀yin ọlọ́pàá náà, ẹ̀yin ọlọ́pàá ilẹ̀ wa, wọ́n lọ́mọ yẹn competition. Wọ́n ní pápápá sápẹ́ kiri kan tẹ̀lé. Tó bá jẹ́ ọba kan àbí governor kan ló competition bẹ́ẹ̀ yẹn ṣẹ́yìn ẹ̀yin ò ní dìde. Bẹ́ẹ̀ ṣe máa ń fi ayé common person ní Nàìjíríà ta káìtì nìyẹn. Tó bá jẹ́ pé ńgbà tọmọ yẹn competition lẹ́ti túṣu désàlẹ̀ kòkò, ọmọ yẹn lè má kúrú ikú tó kú yìí. Ntí ìlú yìí ní nìyẹn. Ìlú yìí ẹni tó ń ta awóróbo ẹni tó ń ta awóróbo kò bá pe ọlọ́pàá. Wọ́n á jẹun ìjẹ́ tó ṣe máa dá ẹni tó ń ṣiṣẹ́ lọ́fíìsì lóhùn, wọ́n ṣe máa dá ẹni tó ń ta awóróbo lóhùn. Ẹni tí ò níṣẹ́ lápá tó jẹ́ wèrè títì, tí wèrè bá pe ọlọ́pàá máa kọ́kọ́ dá wọn lóhùn kó tó dá ẹni tí ò wèrè lóhùn. Torí wọ́n á believe pé wọ́n wà vulnerable pé fẹ́ take advantage of them ni. Àwọn náà máa kọ́kọ́ dá lóhùn. Ẹni tí ó bá jẹ́ pé kò jámọ́ nǹkan kan láyé, bóyá tó ní disability, bóyá tó ní mental problem, bóyá tí ò ríṣẹ́, bóyá tó ní ṣòro, àwọn náà máa kọ́kọ́ dá lóhùn kan tó dá ẹni tó pé lóhùn. Torí wọ́n believe pé they are vulnerable. Pé ẹ fẹ́ take advantage of vulnerability wọn máa kọ́kọ́ dá wọn lóhùn. Ẹ̀yin ọlọ́pàá ilẹ̀ wa, bẹ́yìn ò bá tí kú kí nǹkan ṣẹlẹ̀ kó bàjẹ́ tán báyìí, kì í dìde, kì í káràmásìkì. Kì í káràmásìkì. Bàbá Mohbad, ní bọ́ nínú eléyìí. Ó mọ ikú tó pa ọmọ yẹn. Bàbá yẹn mọ ikú tó pa ọmọ yẹn. Tẹ́ bá mú bàbá yẹn dáadáa, á mú àwọn tó jọ ṣiṣẹ́, á mú jáde. Nọ́ọ̀sì alábẹ́rẹ́ ẹkú. Níbo ni nọ́ọ̀sì wà? Ẹ má gbàgbé o, nọ́ọ̀sì alábẹ́rẹ́ ẹkú. Kí lorúkọ injection tó fún Mohbad? Gbé síta kò jẹ́ káyé rí. Nọ́ọ̀sì alábẹ́rẹ́ ẹkú tó fún Mohbad ní injection. Gbé injection tó fún Mohbad jáde kárí. Níbo lo ti qualify? So ní níbo lo ti ta ló fún ẹ ní pin, níbo lo níbo lo ti qualify àbí auxiliary nurse ni. Nurse alábẹ́rẹ́ ẹkú ẹ gbé jáde. Bàbá Mohbad ó mọ kú tó pa ọmọ ẹ̀ torí kò sọ from day one. No wonder tó ṣe sáré park ẹ̀ bí ẹja bonga. Ó park ẹ̀ bí ẹja kote bí Titus bí turkey. Ó ní kankan sáré lọ sí. Nígbà tí wọ́n sin, àwọn kan pariwo pé ẹ ṣí ojú ẹ̀, ẹ ṣí ojú ẹ̀. Ó dúró ní kó má ṣí. Wọ́n ní kẹ́ ṣí ojú ẹ̀, ó ní kó má ṣí. Nítorí ẹ ti mọ nǹkan tẹ́ ṣe. Owó tẹ́ ẹ gbà tẹ́ fi gbẹ̀mí Mohbad, ẹ pọ̀ lọ́sàn gọgọ bàbá Mohbad. Ẹ mọ̀ nípa ikú tó pa ọmọ yín. Ẹ mọ̀ nípa ikú tó pa ọmọ yín. In tó fi mú yín tó jẹ́ pé nísìnyí lẹ ṣẹ̀ṣẹ̀ ń jẹ́wọ́ pé ọmọ yín, pé wọ́n yọ ìfun ọmọ yín. Ẹ mọ̀ nípa ikú tó pa. Ikú tó pa ọmọ yín kó béèrè lọ́wọ́ bàbá Mohbad. Ìyá àjàràbùkà, mi ò lè blame yẹ because kò àṣírí àwọn abiyamọ mi tó jẹ́ wọ́n kò bí ọmọ sílẹ̀ ni abiagba ni wọ́n. Ọmọ kò tó bó wọn jáde ni wọn ò mọ iye ọmọ, kò yẹ k'Ọlọ́run fúru wọn lọ́mọ. Àmọ́ bàbá Mohbad, ẹ jẹ́wọ́ n tẹ́ fi Mohbad ṣe nígbà tí ọwọ́ òfin bá tẹ̀yìn. Nǹkan tí mo kàn ṣe ń call attention ẹ̀yin èèyàn sí ni pé ẹ má jẹ́ ká put attention wa sórí àwọn tẹ́ ń pariwo. Kẹ́ shift attention kúrò lórí culprit gangan. Torí ẹni tá gbójú okùn lẹ́ngbà míì kò tẹ́ ni àgbà o. Kó má jẹ́ pé nǹkan tẹ́ ń rò bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Èyí tẹ́ ti mú gbámú báyìí. Ẹ fún ní ẹ̀sìn lápẹ́rẹ́ nínú oko kó lè jẹ́wọ́ ibi tí ikú Mohbad ti wá. Torí eléyìí bàbá Mohbad yìí ẹ hànà ni, ẹ mú dáadáa. Ẹ mọ̀ pé ẹyẹ tẹ́ ì tí rí tẹ́kọ̀ sí speculate ó yàtọ̀ sí ìtẹ́tìrí. Eléyìí tẹ́ rí ẹni tó kó ìfun Mohbad, ìdí tó fi sun Mohbad, tó fi sáré sun Mohbad bẹ́ẹ̀ yẹn, ìdí tí ò fi jẹ́ kí wọ́n ṣí ojú ẹ̀ bí àwọn youth ṣe sọ pé kí wọ́n ṣí ojú ẹ̀ níjọ́ yẹn, kó bọ́ síta kó wá sọ àti nọ́ọ̀sì alábẹ́rẹ́ ẹkú ta ló fún lábẹ́rẹ́, abẹ́rẹ́ wo ló fún, kí ló diagnose, kí ni diagnosis ẹ̀ kó tó di pé ó fún ní abẹ́rẹ́, kí ni injection tó fún, kí ni ìtumọ̀ ẹ̀. Gbogbo àwọn question tẹ́ máa béèrè nìyẹn. Kí ni qualification ẹni tó fún lábẹ́rẹ́? Ṣé nurse ni, ṣé wà qualified? Nurse wo ló fún? Ta ló fún ní prescription?
tó fi fún ní abẹ́rẹ́ yẹn gbogbo àwọn questions tá máa bè lọ́wọ́ nọ́ọ̀sì alábẹ́rẹ́ ni àti bàbá ẹ̀ ṣé fún ẹran ni ṣé fún àgùntàn ni ṣé fún ewúrẹ́ ẹni tẹ́ni kan lọ kó ìfun ẹ̀ tó kó ìfun ẹ̀ jáde tẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀ pé ẹ gbà mí o wọ́n ti kó fún ọmọ mi jáde mi ò bá fún bẹ́ẹ̀ o tẹ́ẹ̀dẹ̀ pa mọ́lẹ̀ tẹ́ lọ sí olórí burúkú bàbá nìyẹn ní jèrè